kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége tèmi o. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Ya Rabbi kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége tèmi o. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Saoty kí ni ò jẹ́ ká lè gbàgbé àwọn bàbá lágége tànà. Àṣesílẹ̀ Adam tànà akúrí ni ó gbàgbé yẹn o. Kò sí inú onímọ̀ tòní tí ó ṣàǹfààní mímọ́ bàbá Adam lágége tànà. Tó bá gbà tíra bàbá kí wọ́n fi kọ́ ẹ̀ńkéwù lè ní. Tó bá lọ mọ́ríkàs bàbá lọ́gbà ṣáádà lánàá àti ní. Wà á ti ká tíra bàbá àwọn bàbá lágége tànà. Wà á ṣàǹfààní mímọ́ bàbá bóyá o gbọ́ lẹ́nu èèyàn ni. Gbogbo ọ̀nà tó bá rìn ní wàbá ọwọ́ bàbá lágége tébà. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Special request ṣáni bàbá téèyàn bá fẹ́ bírú ẹ̀ o. Kí sọmọ ká súnmọ́ ìyàwó kó bímọ wọn ń tọrọ ẹni. Bàbá tó bí Adam tànà àwọn ni wọ́n lọ sọ́dọ̀ àfa. Sheikh Adamu alánàmú báwọn ń fẹ́ kí wọ́n máa pa wọn. Bísàmù kẹta máa wọn àfa. Alánàmú ló sọ fún bàbá bákí tó bí Adam tànà bó ti kọjá ohun tó ń rore. Tọrọ fọmọ kò ní jẹ wọmọ ọmọ òun bí mo ṣe ń wòye. Ó tí ibi kó dá òyìn fẹ́ ìyàwó tó máa bírú ẹ̀fọn. Ìyá mi ló lè bímọ àmì wàá kúrò lórílẹ̀‐èdè yìí. Abímọ akọ bímọ obìnrin kó tó bọ́kùnrin Adam tànà tó bá bí tán kó pọ́dún mẹ́sàn-án kó tó gbé wá sílùú Ìlọrin. Special request Adam tànà ní special need Adam tèmi o. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Iṣẹ́ bàbá lágége tèmi kò lè jẹ́ àgbàgbé Ádámọ̀ tànà. Ó bàbá Ádámọ̀ tànà ó búrò bàbá lágége tèmi. Ojú bàbá lágége tèmi lójú bàbá lágége tànà. Súra bàbá lágége tèmi ní ti bàbá lágége tànà. Ìṣe bàbá lágége tèmi ìwà bàbá lágége tànà. Mímọ̀ bàbá lágége tèmi júwe bàbá lágége tànà. Ọmọ bàbá lágége tànà ní bàbá lágége tèmi. Kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége tèmi o. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Ọ̀nà tó gbà ń bímọ lànà dèní tó dáná bí bàbá. Àtọ̀tẹ́sìn fi bí tiẹ̀ ṣe mọ̀ pé àtọ̀ eré sani kíkan ni. Àgbófin bí tiẹ̀ bàbá tó bí bàbá lágége tànà. Dáyì ni wọ́n ní ìwé yìí olùpèpè sọ́nà lànà. Abdul Baki ni ọmọ àbí Abdullahi ló bá Abdullahi. Baki yẹn ló bí Adam tànà tó bí bàbá lágége tèmi. Wàásà ní Baki lọ nílùú Benin Republic torí kó mú ṣẹ́ ọlọ́run kànga wọ́n pọ̀ ní ṣẹ́ ọlọ́run lókìkí. Ọlọ́bọ̀ bá ìlú yẹn ò pè wọ́n pé kú iṣẹ́ ọlọ́run àfa bí fún ẹ lówó àràsìn tán kò fún ẹ láìṣà nígbà wo kó máa jẹ́ yàwó bàbá Baki tó bí lágége tànà. Àìṣà tó bí Adam tànà bàbá lágége tèmi. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Bàbá tó bí Adam tànà bàbá tó bí Adam tànà làfà bàbá lágége tànà. Àfà sọ́lú ẹ̀sìn ní òbí wa ló kọ́ bàbá lágége tànà. Sheikh Umar lágbàájú ní àfà bàbá lágége tànà. Ní Kánò Sheikh Adam Namaji ló kọ́ bàbá lágége tànà. Ìyànjú Ádámọ̀ tànà ló gbé bàbá lágége tànà. Àwọn tí wọ́n kọ́ wọn mọ̀ pé ó jọ ohun tí wọ́n kọ́ lọ́dọ̀ wọn. Ṣẹ́rí bàbá lágége tànà ló kọ́ bàbá lágége tèmi. Mọ́ríkàs lágége màní lórí bàbá lágége tèmi. Kásòtì tọ́ Mọ́ríkàs mọ̀ pé ìmọ̀ bàbá lágége tèmi. Lọ́lá ìyànjú irú tànà tí Abdullahi Adam ní. Wọ́n fi jà wọ́n tọ́kọ̀ wọn lànà ní ti bàbá lágége tèmi o. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Ọ̀rọ̀ bàbá lágége tànà ṣàlè sọ́tọ́ ní ilé ni. Ṣé bàbá lágége tèmi lè jẹ́ kọ̀rọ̀ Ádámọ̀ tànà kó tọ́ lẹ́nu lọ́jọ́ tèmi torí bàbá lágége tèmi. Agbádá ṣeun Adam tànà tèmi gbálùkì ń balẹ̀. Ayọ̀ ọkàn tọmọmọ tànà ìráyé sá tọmọmọ tànà ìjẹ́ akin tọmọmọ tànà òdodo tọmọmọ tànà ṣe lélókun lára tèmi. Káwá sọ̀rọ̀ mímọ́ tèmi wárí bàbá lágége tànà. Ìtàn bàbá lágége tànà ẹkún tí ń gbọ́ látà tànà. Bí bàbá ṣe fọ́ mi mọ̀ká kí Mọ́ríkàs tó dé àti ìtàn ìgbésí ayé bàbá kọ́ mo fẹ́ sọ àkùtì ọ̀kan. Kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége tèmi o. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Ibi tí bàbá lágége tànà Adam ibi tí bàbá lágége tànà ti parí ní àbíkú tèmi. Ti bẹ̀rẹ̀ Mọ́ríkàs tànà ti ju tànà lọ láyé tèmi. Ìdàdí sáà náà wí tànà dípúlọ́mà tún ti kúnlẹ̀ ní yunifásitì ńlọ mùdí
ẹ ṣe bàbá lágége tèmi ilẹ̀ àti fífẹ́ tàná tèmi ti tún jẹ́ kó máa fẹ̀ sí àsọsílẹ̀ Adam tàná báwọn ilẹ̀ mọ́ríkà kan gbàtàn ní ó padà ló ń ṣẹlẹ̀ yìí bàbá wa lágége tèmi tí ń ralẹ̀ náà padà tán òkè bá bàbá wa lágége tèmi tí ń ralẹ̀ náà padà tán new building mọ́ríkà tèmi lọ́wọ́ bàbá lágége tèmi ṣòfọlá mọ́ríkà tèmi lọ́wọ́ bàbá lágége tèmi àjọṣepọ̀ àṣìyàrí pẹ̀lú mọ́ríkà tó ń kú lọ tìjú ìtẹ̀síwájú bàbá tàná ní bàbá lágége tèmi. ṣé bàbá lágége tàná ṣọ́ bàbá lágége tèmi. tíra bàbá lágége tàná 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 tíra bàbá lágége tàná ó ti kọjá 100 lèmi gbogbo ẹ̀ ní àdúgbò tèmi wípé kò parẹ́ ní wọ́n ń tẹ̀kù tíra bàbá lágége tèmi ó ń lé lógún kọ̀ọ̀kan lọ èèmọ̀ bàbá lágége tàná extraordinary ní tèmi ó ẹ̀ ń tọkàn ẹ̀ ń sọ̀rọ̀ fún bí ti bàbá lágége tàná agbára bàbá lágége tàná kékeré ní lẹ́gbẹ̀ẹ́ tèmi bàbá òkú lórí research bí ti bàbá lágége tàná kòdélé bó bá dé ìdára lórí tíra ni wà bàbá àbíbù lágége tèmi tán wà fún túbà àwọn ọjà wọn ti ń ṣe sí tíra lèmi tẹ̀síìrì bàbá lágége tèmi gbóná ju ti bàbá lágége tàná ìjáde ṣe wá sí tèmi nǹkan náà bàbá lágége tàná. ṣé bàbá lágége tàná ṣọ́ bàbá lágége tèmi. àwọn ọmọ bàbá lágége tàná dọmọ bàbá lágége tèmi ti bí kún bàbá tàná láti 1997 ni àwọn tó gbà ṣáadá tàná láyé bàbá lágége tàná ẹkú ìgbà fún lára tèmi gbogbo ibi tí mọ́ríkà tàn dé lọ́mọ bàbá lágége tèmi káyà bàbá lágége tàná lọ́hùn kẹ́yà bàbá lágége tàná tó ti lọ bá bàbá lágége tàná káyà bàbá lágége tèmi járíà Abdullahi aya ti bàbá lágége tèmi ṣáwọn aya bàbá lágége tèmi mọ́mọ́ bàbá lágége tèmi gbogbo olólùfẹ́ bàbá wa lágége tèmi ká nìkan ò ní ṣe bàbá kọ́lọ́hún kó ṣọ́wọ́ aṣọ bàbá àlàáfíà tó pọ̀ fún bàbá ẹ̀mí gígùn tó pọ̀ fún bàbá kẹ́ bàbá lágége tàná ṣọ́ bàbá lágége tèmi. ṣé bàbá lágége tàná ṣọ́ bàbá lágége tèmi. kẹ́ bàbá lágége tàná ṣe kádàm Abdullahi àdìlórí kò ṣọ́ bàbá lágége tèmi ó Ádámọ̀ tèmi. ṣé bàbá lágége tàná ṣọ́ bàbá lágége tèmi. mọ̀ríkà sí ni wà ó fàárí Ádámọ̀ lájẹ́. mọ̀ríkà sí ni wà ó fàárí Ádámọ̀ lájẹ́. mọ̀ríkà sí ni wà ó mọ̀ríkà sí ni wà ó fàárí Ádámọ̀ lájẹ́. mọ̀ríkà sí ni wà ó fàárí Ádámọ̀ lájẹ́. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه الكرام أما بعد أتوقع لدى الله أتوقع لدى الله أتوقع الحمد لله رب العالمين adúpẹ́ lọ́dọ̀ ọba tó ní wá tó sì já sí pé kò sẹ́nìkan téèyàn lè máa dárú ọpẹ́ bẹ́ẹ̀ fún lọ́pẹ́ tí ò ní lópin lọ́pẹ́ tí ò ní ní pé ìgbà kan báyìí la gbọ́dọ̀ dá a mọ́ a máa dá a títí láéláé náà ni torí pé kò ní sígbà kan kò ní sásìkò kan kò ní sọ́jọ́ kan tá à ní rí ní tá a fẹ́ torí ẹ̀ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lé lórí bó tiẹ̀ já sí pé ẹnu ọ̀wọ́ pé ó ṣe wá mùsùlùmí táwa náà sì dúró tọlọ́hun tá a fi nǹkan míì kún ìyẹn náà tó lóore torí pé mímọ̀ ṣe wa kọ́ agbára Ọlọ́run àti ìdẹ̀ra rẹ̀ ni bó tiẹ̀ já sí pé ẹnu ọ̀wọ́ wípé àwọn àáfàá tó dáa jù láwùjọ la tẹ̀lé bó tiẹ̀ já sí pé ìtẹ̀lé wọn àtójú ọ̀nà tá a wà yẹn ó fẹ́ yẹ ẹlòmíì líwèrè ó fẹ́ yẹ ẹlòmíì lóṣìwín níbi ó ti máa react tí ń bá ń sọ̀rọ̀ tẹ́ ẹ máa fi mọ̀ yí pé ara ìkanra ara ń ta látara tí ò yẹ kéèyàn gbára ta lórí ẹ̀ torí pé anabi Muhammad sallam gan Ọlọ́run bá jẹ́ pé fala'allaka bakhi'un nafsaka ala atharihim in lam yu'minu bi hadha al-hadithi hasafa ìwọ anabi ṣé ó wàá máa kó wàhálà ó máa kó dààmú bẹ́ẹ̀ mi ara ẹ̀ látara báwọn kèfèrí àwọn tí wọ́n jẹ́ káfìrí ní bá sọ̀rọ̀ lé lórí o látara orí pa wọn pé àwọn àgbàgbọ́ òwa gbọ́dọ̀ máa banújẹ́
kò gbọ́dọ̀ jẹ́ bànújẹ́ fún mùsùlùmí pé ẹnìkan ò nígbàgbọ́ nú Ọlọ́run kọjá pé kéèyàn máa bẹ lọ́hùn ìdáyà fún Olúwa rẹ̀. Lónìí èpè làwa ń ṣẹ́ kódà fáwọn mùsùlùmí ọmọ ìyá wa tí wọ́n nígbàgbọ́ nú Ọlọ́run tí wọ́n nígbàgbọ́ nú Al-Qur'an àwa ni wọ́n gba ọ̀rọ̀ ẹnìkan gbọ́ ọ̀rọ̀ táfà kan kọ sínú tírà táwa wá fún ní fálù látara kó lè bá a dàbí Al-Qur'an náà ni wàhálà ń ṣẹlẹ̀ sí kọ́lọ́n kó tún àwa mùsùlùmí ṣe. àwa àtàrà ọpẹ́ pé Ọlọ́run bá gba àdúrà lọ́wọ́ wa kó sì má dojú tì wá kó bá wa gbà kan lẹ̀ bẹ́ẹ̀ ni lọ́la la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam wala awla wala quwwata illa billahi al-aliyyil azim. Naam, lẹ́yìn tá a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tá a sì tọrọ kí ẹ̀gẹ́ fana Muhammad akí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ wa pẹ̀lú wa lórí ètò. Ọlọ́run kó bá wa ṣíjú àánú wò wá kó ṣe dáadáa fún ní kálukú wa wọ́n láì pé íńtánẹ́ẹ̀tì yẹn ṣe bákan. Naam, so Ọlọ́run ṣáàjẹ́ kó kọ́lọ́run fún wa láyè kó járí ní tá a fẹ́ ṣe níwọ̀nba. Naam, so a tọrọ àdúrà fẹ́yìn tẹ́ ẹjọ́ ọmọ ìyá wa pápá ẹ̀yin tẹ́ jẹ́ ẹ̀yin àfa wa tẹ́ ń gbọ́ wa so tẹ́ ẹ máa wò pé kí la mọ̀ torí pé kí la sọ tẹ́nìkan ò tí ì sọ rí kí la sì fẹ́ wí tẹ́nìkan ò wí rí. Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín àfa níyín láàyè yín ẹ tó wá ń fà yé lẹ̀ ń gbọ́ wa. Mo rí àfa wa Sheikh Abọ́lọ́rẹ́ ọlọ́mọdé ó bàjẹ́ pẹ̀lú àwọn àfa mi bẹ́ẹ̀ Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín ọ̀rọ̀ yín ò ní dàrú o la ilaha illallah. يعني بين بابا مولانا فضيلة الشيخ آدم عبد الله الإلوري منير العلماء يعني توتاين توتا تبافا ونميما تيميما ما في نيتو منواي مولانا شيخنا آدم المعروف بشيخ الإسلام أفا إسلام نلا باي ميما ولم بوا كيوان مولانا فضيلة الشيخ كمال الدين الهدبي وشيخ يوسف الإبواجي وشيخنا مصطفى زغلول سانوسي وشيخنا محسن ايدو وعبد اللطيف ياموني وجرجيس اقول اللهم ارحمهم جميعا يا رب العالمين ولم بواكيوا اريك بابا مدير المركز ادام الله وياته واثبت لنا عافيته وابقي لنا بالعافيه والسلامه يا رب العالمين إنك على كل شيء قدير. Ọlọ́run dákun bá wa jórí bẹ́ẹ̀ bá wa ṣe bàbá náà kú pẹ̀lú àlàáfíà tó péye ní o máa jẹ́ àmà nira má sì jọ rí nira lọ́la la ilaha illallah. ẹ rí i pé àkọlé ọ̀rọ̀ wa yìí tí òfin ní gùn náà ni wípé ìjẹ́ ìwé kan ń bẹ ṣé bẹ́ẹ̀ náà ni ìjẹ́ a lè fi Al-Qur'ani wé ìwé kan. ẹ rí i pé lónìí àwọn ìwé pọ̀ táǹfẹ́ máa fi wọ́n kẹ́gbẹ́ Al-Qur'an àwọn èèyàn pọ̀ táǹfẹ́ máa fi wọ́n kẹ́gbẹ́ àwọn ànábì Ọlọ́run dá wọn lọ́lá tẹ́nìkan ò ní rú ọlá wọn bọ́lọ̀ ti dá ànábì Muhammad lọ́lá ìtàwọn èèyàn gbà yẹ pé ànábì mi wáyé tó yẹ pé àwọn nínú ọmọlẹ́yìn rẹ̀ ànábì Ọlọ́run tó wà nù wọn àwọn ànábì méjì a máa lò gbangba mi bí ànábì Ibrahim àti ànábì Lut ànábì Ọlọ́run la ànábì Lut àmọ́ ọmọlẹ́yìn ànábì Ibrahim ni ànábì Ọlọ́run la ànábì Musa ànábì Ọlọ́run la ànábì Harun àmọ́ ọmọlẹ́yìn ànábì Musa ni Harun àbúrò Ọlọ́run so ànábì Ọlọ́run ni Zakariya ànábì Ọlọ́run ni Yahya bàbá àtọmọ làwọn méjèèjì bọ́lọ̀ ti wá kí ànábì Muhammad tó kò wá pẹ́ nìkan lánàbì náà wọ́n sọ àbá rẹ̀ wọ́n ń jẹ́ èèyàn lábẹ́ ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam kọ́lọ̀ ń bá wa kẹ́ wọn ìntẹ́nìkan ò lè sọ ní pé èèyàn kọ́ ni wọ́n bó jẹ́ ànábì fúnra rẹ̀ èèyàn ni
tọ́lọ̀ ní kúlí innama ana basharun mithlukum yuha ilayya pé n tó fi yàtọ̀ náà ni pé wọ́n ń gbà wáyé gbogbo àwọn tó kù lẹ́yìn ànábì ẹnìkan ò gbà wáyé mọ́ ẹnìkan ò gbà wáyé kọ́lọ́mbà kẹ́ gbogbo àwọn tí wọ́n ti lọ. ẹ rí i pé alukur'ani yìí lẹ́ni kò fẹ́ bàbàrà lọ́dọ̀ àwọn mùsùlùmí mọ́. ẹ rí i pé mo rí kíní kan lẹ́nìkan sẹ́ni wọn náà èmi ewu gbàmílẹ́ mi dá wọn lóhùn torí ẹni tí ó máa wùwà bí ẹni tí ò níran tí ó máa wùwà bí ẹni tí ò níbi tí ó máa wùwà bí ẹni tí wọn rẹ́ ní tọ́ torí àwọn àgbàlagbà sọ pé bí wọ́n bá bí èèyàn máa túnra ẹ̀ bí ni. lórí ọ̀rọ̀ mọ̀náfìkì kò ṣe mọ̀náfìkì àwa kọ́ la sọ pé mọ̀náfìkì ń bẹnu àwọn sọ̀hábà ìmáàmù Muslim ló sọ bẹ́ẹ̀ wọn Nabi sallallahu ní inna mina ashabi ithna ashara munafiqa àwa kọ́ la wí àwa rẹ̀ nìkan kó tako Sahihu Muslim lérí ẹ̀ àwọn tí wọ́n kà ni wọ́n bá jà ṣe rí i pé irú èèyàn tí stáǹdì ẹ bá lè rí bẹ́ẹ̀ ò lálàáfíà ìkan tiẹ̀ tó wá ní a sọ pé inna minkum munafikun tá a sọ pé Imam Bukhari ló wí ló ń bá nínú kìtàbù tàríkì ló wà tá ní kìtàbù tàríkì ṣebí Imam Bukhari ni ṣebí wọ́n ní kullu ma rawahu al-imamu al-Bukhari sahih wọ́n ní gbogbo ntí Imam Bukhari bá gbà wá tó bá jẹ́ àdáyìsí gbogbo ẹ̀ náà ló lálàáfíà lóòótọ́ Sahihul Bukhari nìkan kọ́ ni tírà Imam Bukhari al-Lu'lu' wal-Marjanu mbẹ́mbẹ́ kìtàbù tàríkì mbẹ́mbẹ́ tàríkù lil Imam al-Bukhari bí afa at-Tabari náà ṣe ní tàríkù lil Imam at-Tabari àdìsù táwa mú wáyé ó wà nù kíló kọ rẹ̀ al-Bidayatu wan-Nihaya Ibn Kathir gbàtẹ́ni kó máa ran ó ní kìtàbù tàríkì yẹn kì í ṣe pé nínú Bukhari ló wà ṣé Bukhari ló wí àbò nǹkan ló wí pàpíntà bùkátà nìyẹn gbogbo tí bí ní madness display ni àní àdìsù yẹn ń bẹ pé Imam Bukhari ló wí pé inna minkum munafikun àwọn mọ̀náfìkì ń bẹ nù yín o sọ pé ìyín ò nẹgẹ́ẹ̀tì inna fi ashabi tí wọ́n ń tẹ̀ra mọ́ faman sammaytuhu minkum falyakum ẹni tí ń bá dá kọ ẹnu yín kó dìde àwọn kọ́ ni pé kìí ṣe pé tírà Bukhari nìkan mo kóòtì àwọn kútùbù mi ìtú yẹ kẹ́ ẹ sọ ni pé kò sí nínú ọ̀rọ̀ Imam Bukhari kébé ká máa sọ pé kò sí nínú Sahih Bukhari àní ṣebí Imam Bukhari náà ṣáà ló ní kìtàbù tàríkì ọ̀hún madness display ni àwọn tó bá nílò àkáyè ni wọ́n mọ̀ pé eléyìí ò mẹ́ntì ń ṣe ọmọ kan náà lára ọmọ yín lẹ́gbẹ̀ẹ́ ń bí ni mi ò ní dárúkọ ẹ̀ wọ́n á rí kọ́mẹ́ǹtì ẹ̀ lénìí ló bá lé mi ò sí nípò ẹni tó lè máa sọ̀rọ̀ Islam mo sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹni tí mo mọ̀ ń pa Islam yìí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ò mọ̀ àwọn tí ò ní tí wọ́n lè fi ṣe fáàrí inú ilé wọn àwọn wa máa bọ́ ta wọ́n wa máa fẹ́ yẹ̀ ìyá àwọn èèyàn ìwọ fúnra rẹ̀ ó ti mọ rẹ̀ tábà bí wọ́n ní aláìmọ̀kẹ́ni ẹ sì ń jí wáàsí rẹ̀ gbọ́ ẹ̀ ń pè yàn aláìmọ̀kan àìmọ̀kan yẹn náà mo fi sọ yí pé Suleimanu ní Zulqarnain táàrẹ́ nìkan nínú yín kó púrúfù ẹ̀ dọ́là àìmọ̀kan yẹn náà mo fi sọ wí pé ẹni tí ń bá ń ṣe nǹkan oṣù kò sí ní tó sọ àwẹ̀dẹ̀ wọ̀ fún tẹ́yìn náà ò sì rọ́gbọ́n tẹ́ ẹ fẹ́ dá sí kọjá pé ẹ kàn ń kùn mọ́lẹ̀ àìmọ̀kan yẹn náà mo fi sọ yípa nàbí ò lọ gbàrún wá ń sánmọ̀ mo ṣe fídíò bíi 6 lérí ẹ̀ mà rẹ́ẹ̀rí kan tó lálàáfíà mú wa pé ẹ̀rí kan tó lálàáfíà ẹ̀rí mú wa kọjá àtàmọ̀ àìmọ̀kan yẹn náà mo fi rí ẹ̀rí mú wa rí pé Abubakar wà Mẹdínà nígbà tá nàbí fẹ́ ṣe ìjírá láti Mákà lọ Mẹdínà tí mo sì mú wá nù Bukhari ẹ̀yin èèkà ńgbà bá kóòtù nǹkan lẹ́ẹ̀mọ sáré lọ wò ẹ wà máa wá ní tẹ́ fi dìfẹ́ǹdì ẹ̀ ká sòótọ́ fúnra wa
ní Islam gbé kalẹ̀ àwọn èèyàn ò dáàbò bo alukur'anu mọ́ wọ́n wá ń dáàbò bo tírà àwọn àfáà lálẹ́ yìí ó tún rí àwọn àpèjúwe kan tó fi mọ̀ pé nínú àwọn àhàdísù yìí scam ń bẹ́nu ẹ̀ èmi nínú àwọn àhàdísù tá ń bàbàrà yìí scam lèmi bí ìgbà tó mọ kan ní scam lọ́ba lọ́la ó rí scam ó mọ̀ pé àwọn èèyàn kàn dálà káyè jọ la fi ń sọ wípé gbogbo èyí tí ò bá ti lè bá Kùránì lọ ànábì ò mọ̀ ń pa rẹ̀ ànábì ò mọ̀ ń pa rẹ̀ àkọlé ọ̀rọ̀ wa wá ní wípé ǹjẹ́ alukur'an ṣé bẹ́ẹ̀ náà ni ǹjẹ́ a lè fi alukur'an wé ìwé kankan nínú àwọn ìwé imma Sahihul Bukhari tàbí Sahihu Muslim tàbí àwọn musnadu mi tàbí àwọn musannaf mi táwọn àfa kó kalẹ̀ èwo la lè fi wé alukur'an mẹ́ jẹ́ a lọ sínú alukur'an fúnra wa ká bá jẹ́ kọ́rọ̀ ogun tá a bá lọ sínú Suratul Baqara ọlọ́run fúnra rẹ̀ ń dáhùn mẹ́ aya 23 ọlọ́run a bá ń sọ mbẹ́ pé a'udhu billahi minash shaitanir rajim wa in kuntum fi raibin mimma nazzalna ala abdina fatu bi suratin min mithlihi wada'u shuhada'akum min dunillahi in kuntum sadiqin ọlọ́run sọ ní Al-Qur'an pé wa in kuntum Quran 2 kọ́nù ni verse 23 ó ní in kuntum fi raibin tẹ́ ẹ bá ń bẹ lórí pé ń ṣe iyèméjì mimma nazzalna ala abidina lórí Al-Qur'ani tá a sọ kalẹ̀ fẹ́rù wa ṣàpátímẹ́ntà sọ Qur'ani kalẹ̀ fún láfi mọ̀ pé abudi ti ń sọ ń bẹ̀ yẹn Adam Muhammad abudu yìí náà ló kó bá wa tá a fi lọ lo subahana lẹ́dí àsàrà bí abudi yìí ò gbọ́ tá a fi wá lérò pé ànábì nìkan ní máa ń lo abudi yìí fún. ó ní kuntum fi raibin tẹ́ bá ń bẹ lórí iyèméjì ṣíṣe mimma nazzalna ala abidina lórí ń tá a sọ̀kalẹ̀ fún ẹrú wa tí ń jẹ́ Muhammad fòjíṣẹ́ wa tí ń jẹ́ Muhammad tẹ́ bá ń ṣe iyèméjì lórí ẹ̀ báwọn èèyàn ti ń ṣe iyèméjì lórí alukur'an lónìí tẹ́ pé tẹ́ bá kó ti alukur'an ẹnìkan ó tún máa ronú pé àdísù kan ń bẹ àdísù yẹn wá ní ṣiṣẹ́ mi kọjá pé yóò tako àyà kur'an tán mú wá fún ìyẹn fi hàn pé òun ti ṣe iyèméjì lórí ẹ̀ ọlọ́wà ní ó ń bá wọn káfìrí wí pé in kuntum fi raibin tẹ́ bá ń bẹ lórí pé ń ṣe iyèméjì mimma nazzalna ala abidina lórí alukur'an tá a sọ kalẹ̀ fẹ́rù wa Muhammad fatu bi suratin min mithlihi ó yẹ ẹ̀yin náà lọ mú súrà kan wá min mithlihi tí ó fẹ́ ṣe dédé alukur'ani fatu bi suratin min mithlihi ẹ lọ wá súrà kan wá tí ó ṣe dédé alukur'ani àwọn àfáà wa àwọn tí wọ́n jẹ́ káfìrí wọn ríru ẹ̀ ṣe àwọn àfáà mùsùlùmí wọ́n wá odidi tírà wá tá a lè máa fi ṣe dédé alukur'ani. wọ́n wá ń lọ́mọ àdísù kan tí wọ́n ń parọ́ rẹ̀ má nẹ́bí wípé alá ẹtẹ́ tí ẹ gbọ́ innama utitul Qur'an wọ́n fún mi lálù Qur'ani tàbí utitul kitaba wọ́n fún mi ní ìwé Qur'ani náà ní méjèèjì wa mithlahu ma'ahu in tó tún wá ṣe dédé rẹ̀ má gbádìí so
ọlọ́run ń sọ wípé in kuntum fi raibin mimma nazzalna ala abidina tẹ́ ẹ bá ń dúró lórí tẹ́ ẹ bá wà lórí pé ń ṣe iyèméjì lórí ń tá a sọ kalẹ̀ fún Muhammad tí ń ṣe alukur'ani fatu bi suratin min mithlihi ẹ mú súra kan wá tí ó fẹ́ lè ṣe déédéé irú súra tọ́lọ́hun wọ́n rí i ṣe àwọn Yahudi wá ṣe wọn gbélé wa lọ́wọ́ wọ́n wá ní utitul kitaba wa mithlahu ma'ahu wọ́n lánàbí ni wọ́n fún mi ní ìwé wọ́n tún wá fún mi ní tó ṣe déédéé rẹ̀ tọ́lọ́ ń dẹ̀ ń sọ pé fàtúbì súra tí mímí fìlì ẹ lọ́ọ́ mú súra kan wá tó lè fẹ́ tóun náà lè ráìfà súra kan nu súra al-Qur'an ó wá ní wad'u shuhada'akum ẹ wá pé àwọn ẹlẹ́rìí ti yín wá min dunillahi ẹ má fọlọ́ ń ṣẹlẹ́rìí in kuntum sadiqina tó bá jásí pé lótìtọ́ lẹ bá ń wí. kí lọ́wọ́ máa ń sọ ń bẹ̀ ni pé fa'ariduhu bimithli ma ja'a bi ó yá ẹ wá gbé sẹ́gbẹ̀ẹ́ tó wá látọ̀dọ̀ Ọlọ́run bóyá wọ́n lè jọra wọn. wasta'inu ala dhalika bima shi'tum min dunillah ẹ wá lọ wẹ́lòmíì wá kó wá ràn yín lọ́wọ́ tí ò ní jẹ́ Ọlọ́run tí ó wàá jẹ́ kó yé yín pé ntẹ́ mú wáyé lè ṣe déédéé fa innakum la tastati'una dhalik ẹ lè ríru ẹ̀ ṣe láyé l'Al-Qur'ani fi tẹ̀síwájú nù àyà 24 yẹn pé fa in lam taf'alu tẹ́ ẹ̀ bá wá lè ṣe é walan taf'alu tó sì já sí pé ẹ̀ tí ẹ̀ lè rí i ṣe láyé fattakun nara ẹ wá bẹ̀rù náà allati allati waqudu an-nas wal-hijara tó yẹ pé iná àti òkúta àtẹ̀yàn ni wọ́n fi kó u'iddati lil-kafirin ọlọ́run ọba ti pálẹ́sẹ̀ kalẹ̀ fáwọn tó bá ṣe iyèméjì sí Al-Qur'an torí ìṣe iyèméjì náà kúfúrù ni ó rí pé àyà kan lélẹ́yìí tó ń túmọ̀ sí pé lan ya'tu bimithli ẹ̀ lè rírú ẹ̀ mú wa shuhada'akum tí wọ́n ń wí ń bẹ̀ nì Ibnu Abbas jẹ́ kó yẹ pé a'wanukum ẹ wá àwọn tí wọ́n lè kún yín lọ́wọ́ ìyẹn ni pé qawman akharina yusa'idukum ala dhalik àwọn èèyàn míì tán lè ràn yín lọ́wọ́ lórí ẹ̀ àfáwà Sudi ńgbà táwọn fẹ́ sọ̀rọ̀ àní Abi Malik àwọn ní shuraka'akum ay ista'inu bi alihatikum ẹ wá ràn lọ́wọ́ pẹ̀lú àwọn ọlọ́wọ́n ọba yín lórí ẹ̀ yamudunakum wayansurunakum àwọn tí ó kún yín lọ́wọ́ tí ó ràn yín lọ́wọ́ ìgbà táfà Mujahid ó wí ó ní wad'u shuhada'akum qala nasun àwọn èèyàn kan yashhaduna bi tẹ́lẹ̀ fi wọ́n jẹ́rìí sórí ẹ̀ yaani ukamul fusaha àwọn tí wọ́n dá láhàn tí wọ́n dá ń tọ́ táwọn náà lè rí súrà kan mú wá tó lè fara jọ súrà Kùránì àwọn àfáà wa ń sọ pé ànábì wípé ala innama utitul kitaba pé ọlọ́run fún mi ní tírà wa mithlahu ma'ahu wọ́n tún fún mi léyìí tó ṣe déédéé rẹ̀ léyìí tó fi hàn pé ìyẹn lẹ́yìn máa gbọ́ lẹ́nu ọ̀pọ̀ àwọn àfáà míì tó ń pera wọn lóní súnà wípé àtàlùkùránì àti àdísù wọn ṣé kí ni kò sí yàtọ̀ nínú méjèèjì àdísù tí wọ́n gbójú lẹ́nu. Naam aya kan nìyẹn tá a bá tún wá lọ sínú Suratul Qasas aya 49 Suratul Qasas aya 49 ọlọ́ni kul fatu bi kitabin min indillahi wa ahada minhuma attabi'uhu in kuntum sadiqin kul ọlọ́ni ìrẹ́ ànábì sọ fún wọn wípé fatu bi kitabin min indillahi ó yẹ ẹ̀yin náà lọ́ọ́ múwé kan wá látọ̀dọ̀ Ọlọ́run ó ń bá wọn káfìrí wípé sọ fún wọn pé káwọn náà múwé kan wá látọ̀dọ̀ Ọlọ́run huwa ahada minhuma
tó já sí pé ìwé tí wọ́n mú wá ní yóò wá jẹ́ èyí tí ó pegedé jù nínú ìwé méjèèjì. máa gbọ́ o báwọn ṣe ń sọ lónìí pé the most authentic book ọlọ́run ló ní kán lè máa fi lẹ́yìn kùránì sí kẹ́nìkan the most authentic book ọlọ́run ní sọ fún wọn pé kí wọ́n mú ìwé kan wá tí ó máa jẹ́ látọ̀dọ̀ ọlọ́run wúwa àhàdá mi ní ìwùmọ́ tí ìwé yẹn ó wà á pegedé téyì tẹ́ ẹ mú wá yẹn tí ó wà á pegedé ju kùránì lọ àtẹ́bẹ̀ẹ́hù tẹ́mi ànábì ó wà bá yín tẹ̀lé tó bá ti lè pegedé ju kùránì lọ. ìyẹn fi hàn pé ìwé tí ò bá ti lè pegedé tó alukùránì kò sáǹfààní kan tó fẹ́ mú wá tí ò bá ti lè níbàámu pẹ̀lú alukùránì. in kuntum sadiqin tó bá yẹ pé òótọ́ lẹ bá ń sọ pé ìwé kan wà ó authentic alukùránì nìkan Ọlọ́run ló authentic tá ànábì náà sọ bẹ́ẹ̀. naam aya di mélòó ó di méjì bá mi lọ sínú suratu subhana ṣùgbọ́n sọ́ra tí wọ́n ń pè bẹ́ẹ̀ suratu bani israel lọ́ọ̀bẹ̀ nínú aya 88 Quran 17 kọ́ lè yín ni naam ó ní la in ijtama'ati kúl ìrẹ́ ànábì sọ fún wọn pé la in ijtama'ati al-insu wal-jinnu ala an ya'tu bi mithli hadha al-Qur'an bá mi sọ pé tí àlìjẹ̀nú àtàwọn èèyàn tí wọ́n bá parapọ̀ ala an ya'tu bi mithli hadha al-Qur'an fáwọn fẹ́ múwèé kan wá tó lè jọ al-Qur'ani la ya'tuna bi mithlihi wọ́n lè rírun tó lè jọ Qur'ani wá táwọn kan sì ń fi àdísù ìmáàmù Bukhari àti ìmáàmù Muslim tí wọ́n fi ń kẹ́gbẹ́ alukur'an tí wọ́n ń sọ pé bákan náà ni wáàyí kan náà ni méjèèjì tí wọ́n máa lo àyà pé ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha tí wọ́n tún máa lo àdísì pé utitul kitaba wọ́n fún mi lálùkùránì ni ó wa mithlahu ma'ahu wọ́n tún fún mi léyìí tó tún jọ tẹ́ pé wọn àtàlùkùránì ò yàtọ̀ síra. ọlọ́nira ànábì sọ fún wọn pé la in ijtama'ati al-insu wal-jinnu ala an ya'tu bi mithli hadha al-Qur'an bá mi sọ fún wọn pé tí àwọn àlìjẹ̀nú àtàwọn èèyàn tí wọ́n bá lè parapọ̀ ala an ya'tu bi mithli hadha al-Qur'an láti lè múrú ń ta lè fi kẹ́gbẹ́ kùránì wá nínú ìwé ọlọ́ni la ya'tuna bi mithli wọ́n lè rí mú wá àmọ́ lẹ́ni àwa mùsùlùmí la wá rí mú wá a ní Sahih Bukhari a fi ń kẹ́gbẹ́ al-Qur'ani a ní Sahih Muslim a fi ń kẹ́gbẹ́ al-Qur'ani torí pé ńgbà tá a bá lá Nábì sọ pé ala innama utitul kitaba wa mithlahu ma'ahu wọ́n fún mi ní al-Qur'ani wọ́n tún wá fún mi ní tó ṣe dédé ẹ̀ ń bolo Ọlọ́run ti fún ní tó ṣe dédé rẹ̀ al-Qur'ani ó máa sọ nǹkan mi wọ́n sì máa fi àdísì sọ nǹkan mi fún wa tí ó máa já mọ̀ yìí pé ṣé Qur'ani láwa á sọ pé a ṣe iyèméjì sí ni tàbọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n kọ sínú tírà láwọn tí wọ́n dé tó yẹ pé wọ́n lo ayé wọn lẹ́yìn 100 tá Nábì ò sí mọ́ àtàwọn tí wọ́n já sí pé àwọn làwọn ń pè ní ulamahul hadith àwọn àfáà aládìs táwọn dé l100 ọdún 100 ọdún méje tó wá já sí pé àwọn ni wọ́n wá ń fún wa ní ta lè fi mọ̀ pé hadha sahihun hadha ghayru sahih hadha maqbul hadha matruk bí àwọn àfáà Ibn Taymiyyah àfáà Ibn al-Qayyim àfáà Ibn Kathir àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú gbìyànjú míì táwọn àfáà ti ṣe sẹ́yìn níjọ́ táwọn àfọ̀nfíkì wà Islam lójútùú ńgbà àwọn àfáà aládìsú dé ní wàhálà bá Islam láàrin àwọn mùsùlùmí skata torí pé àdìsú tó bá tẹ́ wọn lọ́rùn kódà kó má lálàáfíà àwọn ò fún lálàáfíà wọn ò wà lálàáfíà fún
naam aya kan lélẹ́yìí tọ́lọ́ ní la ya'tuna bimithlihi wọ́n lè ríru tó jọ kùránì wá ìyẹn mẹ́ pé tí gbogbo àlìjẹ̀nu ayé àti èèyàn bá parapọ̀ Imam Bukhari nìkan wá rí mú wá Imam Muslim nìkan rí mú wá ìtọ́lọ́ ní bálìjẹ̀nu àti èèyàn bá parapọ̀ la ya'tuna bimithlihi wọ́n lè ríru ẹ̀ mú wá wọ́n wá kó ọ̀rọ̀ sànẹ́bì lẹ́nu lọ́rọ̀ tá nẹ́bì ò sọ rí pé ala innama utitul kitaba Ọlọ́run mọ̀ fún mi lálùkùránì wà mithlahu ma'ahu ó tó wá fún mi ní tó ṣe dédé ẹ̀ tọ́lọ́ ń dẹ̀ ní la ya'tuna bimithlihi wọ́n lè rí tí ó jọ kùránì mú wá a máa ń gbọ́ lẹ́nu àwọn tí wọ́n pè láwọn afáàgbọ̀ ń súnà tí wọ́n mọ̀ sọ pé kùránì àtàdísì bá kan náà ni rìwáyà kan náà bá wà àwọn kan náà ni wọ́n gbà wá rìwáyà náà ni kí ni ìyàtọ̀ rẹ̀ tẹ́ńtà nǹkan rúnú ẹ̀sìn mọ̀ ń sọ náà nù ẹgbọ́n tọ́lọ̀ ń wí ẹgbọ́n tádìsù ń wí àmọ́ nítorí pé a fẹ́ ṣe tẹ̀fùdíìlù rọ́wìl hadith alaman unzila alukur'anu alayhi a fẹ́ gbọ́lá fún lójú ẹni tó sọ kur'ani fún kalẹ̀ lọ àwọn arọ ọ̀rọ̀ pé ọ̀rọ̀ yìí gbọ́dọ̀ lọ ọlọ́ni ra anabi sọ fún pé la in ijtama'atil insu wal jinnu ala an ya'tu bi mithli hadha al-Qur'an kur'ani kulele kìí sọ̀rọ̀ tírà sọ fún wọn pé àtàlìjẹ̀nú àti ìran ènìyàn tí wọ́n bá lọ parapọ̀ lórí pé àwọn fẹ́ mú tí ó jọ kur'ani wá tí ó lè ṣe dédé ẹ̀ ọlọ́ni la ya'tuna bi mithlihi wọ́n lè rí mú wá walau kana ba'duhum li ba'din dhahira kódà tápá kan bá ń kún apá kan lọ́wọ́ tẹ́lẹ̀ yìí ń ṣe wàhálà tẹ́lẹ̀ yìí ń ṣe wàhálà tí wọ́n fira wọn lẹ̀ àwọn àfa ìsìláàmù wá rí mú wá o wọ́n wá lọ ọmọdéṣù yìí pé utitul kitaba Ọlọ́run fún mi lálùkùránì wa mithlahu ma'ahu ó tún wá fún mi ní tó ṣe dédé ẹ̀ yìí tó jọrú ẹ̀ bá dísù náà ni àyà kùránì sì rèé la ya'tuna bi mithlihi bóyá Imam Bukhari ò sínú àwọn la ya'tuna bi mithlihi torí pé law ijtama'atil insu wal jinnu al-Bukhari min al-ins wa Muslim min al-ins wa Tirmidhi wa Ibn Majah wa Nasa'i wa ghayruhu kanu min al-ins ọ̀rọ̀ law ijtama'atil insu wal jinnu tó bá parapọ̀ àtàlìjẹ̀nú àtẹ̀yàn ala an ya'tu bi mithli hadha al-Qur'an pé wọ́n fẹ́ múru kùránì wá wọ́n fẹ́ múwé kan tá a lè fi kẹ́gbẹ́ ọlọ́ni la ya'tuna bi mithlihi wọ́n àti ẹ̀ lè ríru tó lè jọ bún wá walau kana ba'duhum li ba'din dhahira kódà tápá kan wọ́n bá ran apá kejì lọ́wọ́ àmọ́ àyà yìí sí àdísù tó sọ wípé utitul kitaba wọ́n fún mi lálùkùránì wa mithlahu ma'ahu inta nabi sombe ètò lè jọrọ anabi nìkan ni pé ala innama utitul kitaba Ọlọ́run fún mi lálùkùránì ṣòro tí wọ́n fi kún ni ziyadatun addition ni alal hadith torí pé gbogbo wa náà làwọn pé Ọlọ́run ò sọ nǹkan kan kalẹ̀ fún anabi àmọ́ yàtọ̀ sálùkùránì tọ́lọ́ ń dẹ̀ ń sọ bẹ́ẹ̀ láwọn àìmọye ìgbà نحن نزلنا عليك الذكر إنا أنزلنا عليك الكتابة إنا أنزلناه في ليلة القدر يعني لم ينزل الله سبحانه وتعالى كتابا لنبينا محمد سوى القرآن الكريم Ọlọ́run ò sọ wé mi kalẹ̀ fún Ànábì yàtọ̀ sí Al-Qur'an àwọn tí wọ́n wá ní Ànábì sọ pé Ọlọ́run fún mi ní Kùránì ó tún wá fún mi léyìí tó jọ ẹ dákun èwo lẹgbẹ́ rẹ̀ tó jọ o aqida ahli sunna wal jama'a Ọlọ́run o èyí tí mo ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ ni kó o ṣe mí mùsùlùmí dọjọ́ alẹ́ torí pé kéèyàn tọrọ kó ń jẹ́ alùsùnà yìí you will just become a troublemaker and destroyer to your society you will ridicule your parents your father your mother your elders ẹ wo attitude wọn when they are talking they don't have a good talk when they are responding
they lack the way they can respond. wọ́n gbà ẹ́ pọ́lọ́ ní kúlù qawlan sadida ọlọ́run ló sọ yẹn. kúlù qawlan sadida ẹ sọ̀rọ̀ rẹ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀, but they don't believe in that. God says. Anam Muhammad sallallahu ta'ala alayhi wa sallam òun náà tó wá ní sadidu wa qaribu sadidu wa qaribu ẹ ṣe jẹ́jẹ́ pẹ̀lú àwọn èèyàn, ẹ fa àwọn èèyàn mára, la tanaza'u ẹ má lé àwọn èèyàn sá, infiru ẹ fa àwọn èèyàn mára, wala tunfiru ẹ má lé àwọn èèyàn sánú ẹ̀sìn. lẹ́ni àwọn eléyìí léèyàn sá ni wọ́n dẹ̀ ń pera àwọn ló ń súnà tí bó. àná màmá pé rẹ̀ ló ń súnà rí mùsùlùmí ló pé rẹ̀. ẹ lọ wà wà ànábì ọlọ́run wa ana awwalul muslimina wa ana awwalul mu'minina wa nanu lahu muslimuna. afdalul ismi liman amana billah èyí tó dáa jù nínú orúkọ fẹ́ni tó gbọ́ Ọlọ́run gbọ́ ni kó jẹ́ kí ni o ali muslim. gbogbo ọkọ tó kù lẹ́yìn ẹ̀ òun kọ́ lóní òun yà á lóní. torí pé wala tamutunna illa wa antum muslimun. tí wọ́n bá ń pèrè ẹ lóní sunna yahudi ńkọ́ ṣe bá alu sunna làwọn náà, nasara ńkọ́ alu sunna làwọn náà. o lè jà mí níyàn torí pé ìwọ ò ní fòye gbé bá Nabi sallallahu sọ yí pé latataba'anna sunana man qabilakum ngbò báyà ẹ padà máa tẹ̀lé ìlànà kí là ń pè nílànà súnà ìlànà àtọ́rík ìlànà àwọn tí wọ́n ṣáájú yín dé pé tí wọ́n bá báyàwó wọn sùn ní gbangba ẹ fẹ́ ṣe aliyahudu wa nasara kí náà fi ròyìn wọn súnà. lọ́dọ̀ yahudi tó ń ṣe yahudi alùsúnà ní lọ́dọ̀ rẹ̀ tòró òun náà wà lójú ọ̀nà kan. nasara tí ń ṣe súnà alùsúnà ní lọ́dọ̀ rẹ̀ tòró òun náà wà lójú ọ̀nà kan. àmọ́ n tó exception gbogbo àwọn èèyàn náà ni pé mùsùlùmí ni wá ló fi ní inna dina inda Allahi al-islam. kò sọ pé inna dina inda Allahi as-sunna. ó ní inna dina inda Allahi al-islam. níbo la ti wá mú mùsùlùmí wọ́n mú látara aslama yuslimu islama muslimun. kí ló bí ká pera wá ń sùn ní politics against Shia pé Shia làwọn huwa shi'iyyu wa ana sunniyyu. kéèyàn fẹ́ pera ẹ̀ ní sunni pàápàá bídíà ni. tẹ́ bá wa ṣí ètò yẹn ẹ ní pàdánù ọmọláyé àti lọ́run. Ọlọ́run ó sì máa ṣí oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí náà bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.